Yẹn ti di woro sí woro gbogbo ẹ̀yin ìyáláyé àti bàbá ńlá kú mi káàkiri àgbáyé. Ọ̀rọ̀ yẹn ti dojúrú o, ó ti bẹ́yìn yọ. You ban me, I ban you. You ban me, I ban you. We go dey bam 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 bam. Ẹni kí ló tún fa bam bam bam? Bá a ṣe rí nìyẹn. World President Trump àti President Bola Ahmed Tinubu náà jọ ń ṣèfàǹfà láàrin ara wọn o. Ó ti di woro sí woro, ó ti dojúrú. Ó ní mo ní kí n wá fi tó yín létí. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. Kí ló fàjà láàrin President Trump àti bàbá Tinubu? US vow visa ban for corrupt Nigerian officials. Is it not a good news that US vows visa ban for corrupt Nigerian officials? Is it not a good news? I'm asking you. Because to me, it's a good news. One of the best news. Let me like it. Go. The United States mission in Nigeria has reaffirmed its commitment to tackling corruption, warning that no individual, regardless of their influence or position, will be exempt from sanction, regardless of your post. Ó bá jẹ́ senator, ó bá jẹ́ minister, ó bá jẹ́ governor. Regardless of your post, náà pé o. Ẹjọ́ ṣán lè ban president náà. Ṣé wọ́n fẹ́ ban bàbá Tinubu ni? Ẹja máa kàwọ́. Sanction yẹn gangan ni kókó. The mission stressed that the fight against corruption transcends borders and high-profile individuals found guilty of such practices could face straight consequences, including visa restriction, which is very, very good. Ẹ jẹ́ kí gbogbo wa jọ jókòó sínú Nàìjíríà. Fighting corruption knows no borders or limits on accountability. Even when high-profile individuals engage in corruption, they can be barred from receiving U.S. visas, the mission declared. The announcement is seen as part of Washington's ongoing effort to pressure Nigeria and other countries battling widespread corruption to strengthen accountability and governance system. Over the years, the United States has imposed similar restrictions on government officials, politicians, and business figures linked to corrupt practices in Nigeria, often barring them and their family from entering U.S. territory. Observers say the latest warning signal Washington's readiness to intensify scrutiny, especially at a time when Nigeria continues to grapple with corruption scandals cutting across various sectors. The move is also likely to serve as a deterrent as the U.S. continues to position itself as a partner in promoting transparency, accountability, and good governance in Africa's largest democracy. Tá bá wo nǹkan tí mo kà yìí tí US tó gbé jáde yìí government tí bó bá ṣe gbọ́ mẹ́ US President Trump wọ́n ní gbogbo àwọn corrupt leader kò yọ èèyàn kankan kúrò kò minus pé ìwọ torí ipò tó wà bí bó ṣe jẹ́ ó bá jẹ́ business person tí orúkọ ẹ bá ti dórí table wọn tó land sórí desk wọn á bá ẹ as in wọn ò lè wọn ní issue fún visa fún ẹ mọ́. Gbogbo property tí wọ́n dẹ̀ fowó Nàìjíríà kó jẹ tán fi lọ rà sí Amẹ́ríkà gbogbo ẹ̀ pátápátá. Èmi rò wípé good news ni wàá wá máa bí mi pé kí ló wá fa ìjà láàrin nǹkan tọkọ yẹn àti bàbá Tinubu. Ìyẹn náà lèmi ṣe wá gbé wá bá wà wípé ṣó yẹ kí Nigeria government kínú wọn má dùn ni. Nigeria government ti reply President Trump. You ban me, I ban you. We go dey bam 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 bam. No, but powerful warning to Donald Trump. Impose visa restrictions on us, and you just might lose access to our critical minerals. Don't get it twisted. This isn't just diplomatic posturing. This is a line in the sand, a message to the world. If you ban us, we'll ban you right back. And why does it matter? Because we're talking about Africa's most populous nation, sitting on some of the world's most in-demand natural resources, from oil and gas to lithium, cobalt, and rare earth minerals that power the global tech economy. So when Nigeria, on behalf of the entire West African bloc, says, don't play with us, you better believe the world is listening. Because this isn't just about visas. This is about leverage. This is about who controls the future. And today on The Breakdown, we're unpacking it all.
What's behind Trump's plan to expand the travel ban across Africa? Why Nigeria and ECOWAS are pushing back? And how this could reshape global trade, diplomacy, and power in ways no one's ready for. Nigeria government wọ́n ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí President Trump. Òun ló gbọ́ nínú fídíò yẹn. Wípé má lọ try ẹ o. Má sọ wípé o fẹ́ try ẹ o. Wípé o fẹ́ bá gbogbo wa pátápátá ẹ fẹ́ restrict wa láti má rí visa gbà wọ Amẹ́ríkà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tán ti jí tán ti save sínú báǹkì ńbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tán ti jí tán ti fi ra property jọ síbẹ̀ tó ti lọ bẹ́rẹ́bẹ́ ẹ wá fẹ́ fún wọn ní visa mọ́ ẹ tó bẹ́ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wá ń jẹ́ kó yé President Trump world president wípé you ban us the corrupt Nigerian leaders we ban you from what? From our natural resources. Ṣé mo ipò tí pẹ́ta ti máa ń sọ fúnra wa wípé láìsí Áfíríkà kò sí nǹkan tó ń jẹ́ Western world àwa ni wọ́n fi ń mí. Ṣé èèyàn ò rí wípé gbogbo ẹ ti dojúrú bí ẹsẹ̀ bí ó ti dojúrú báyìí? Ó ti di woro sí woro. Ó ti di kíni? Ó ti di woro sí woro. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọ́n wá ní tí Trump bá ti gbà nísìnyí wípé wọn ò ní issue visa fún àwọn corrupt leaders o tó jẹ́ bad egg láàrin wa o. Àwọn náà wọn ò nígbà k'Amẹ́ríkà o kó wá máa kó natural resources wa àwọn nǹkan tó ń kó tó ń wakùsà tó ń mining tó ń ṣe gbogbo ẹ̀ tó fi ń build nǹkan tó fi ń build tó fi ń jẹ́ nǹkan tó ń jẹ́. Nǹkan tí Nigeria government fi ránṣẹ́ sí nìyẹn pé ojú ẹ máa bó ojú wájọ máa bójúra wa lọ jẹ́ ká máa wá èèyàn tó máa ta lára jù jẹ́ ká wo èèyàn tó máa dùn jù láàrin ìwọ àtàwa. Ṣó lè dùn Amẹ́ríkánà ṣá? Àjò wọn ò dára. Eléyìí tí US ti ní problem pẹ̀lú China yìí báyìí sí. Eléyìí táwọn other Africa country wọ́n dé lé gbogbo àwọn Western world ní gbogbo àwọn. Oya ilé it is about Africa nísìn. Ẹ̀yin èèyàn mi ibi tí ọ̀rọ̀ ń lọ nísìnyí. Ó dàbẹ̀ ni wípé Africa ló fẹ́ ṣe ló wà in exchange of abroad níbi tọ́rọ̀ lọ yìí o. Ó dẹ̀ pé àwa ní àsìkò yìí àwa Africa àwa lásìkò yìí o tó bá rí tó bá lè bá tó lé news yẹn bá. Ibi ọ̀rọ̀ yìí ní kọ́kọ́ là ń lọ ọ̀rọ̀ Trump àti bàbá Tinubu ní kọ́kọ́ o. Àṣírí ìdí tí bàbá Tinubu tí wọ́n fi sá eré pàpàpàpàpàpà lọ sọ́dọ̀ àwọn China tí wọ́n fi tọwọ́ bọ̀wé tó fi sọ wípé láti secondary school o wọ́n ní láti máa kọ́ Chinese lédè o Mandarin. Ṣé o mọ̀ pé gbogbo wa la pariwo síta èmi especially mo lógun bọ̀ wàhálà ìṣègájù láti ibo síbo báwo la ṣe wọ́n àwọn China ti recolonize wa ni ọ̀rọ̀ ti bẹ́yìn yọ àṣírí nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá Tinubu fi gbé ìgbésẹ̀ yẹn ó ti tú jáde. Ṣó fẹ́ gbọ́ Europe ti lulẹ̀ pí gbogbo European country báyìí ọ̀dọ̀ China ni wọ́n sá lọ ọ̀dọ̀ China ni wọ́n sá lọ ọ̀rọ̀ yẹn ò ní yé ẹ tó wá wo fídíò. But that's not the right word. European leaders were effectively summoned to Beijing. For what? A summit between the EU and China. This meeting was supposed to happen in Brussels, that too back in the month of April, but Xi Jinping refused to go. So the European leaders had to visit Beijing instead. That's a typical Chinese power move. Gain an upper hand even before the talks. I'm sure the Europeans were not thrilled because they cut short the trip. The talks were supposed to span 2 days. Now it's a one-day affair. Tiri, ṣé wọn náà lè bá ọmọ ìyá mi jẹ́ kájọ máa lè bá nǹkan tó ń ṣẹlẹ̀ sí nìyẹn o. China òun ni savior àsìkò yìí o. Àwọn European country wọ́n ti ní problem. Ṣó rí gbogbo bóyá lọ ṣó gbọ́ analysis yẹn nínú fídíò yẹn tí kò bá clear dáadáa tí ò clear tún replay ẹ̀ dáadáa repeat it again and again till you get the clear speech tó jáde nínú bẹ̀ yẹn. Ẹ wá wo eré burúkú lẹ́sẹ̀ àwọn European leaders ó di lẹ́ ní China. Àwọn ará China tó yẹ kó wá sí Europe kó wá bá wọn ṣe meeting wọ́n láwọn ò wá wọ́n takú sílé wọn o láwọn European country wò pé ogun dé wàhálà ìṣègájù ojú wọn máa bọ́ leléyìí báwo làwọn ṣe fẹ́ survive ṣé èdè mo wípé àwọn Niger Mali Burkina Faso
wọ́n ti ń lé àwọn ará bíi tán colonize wọ́n ti ń lé wọn dànù bó ṣe ń lé gbogbo àwọn European country yẹn kúrò ní Africa báyìí láti má jẹ́ kó ṣe kó wakùsà mọ́ bẹ́ẹ̀ làṣírí country wọn ló ń tú ní country wọn dojú délẹ̀ báyìí bí mo yẹn bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ bó ṣe gbọ́nu fídíò yẹn majority àwọn European leaders pátápátá meeting tó yẹ kí leader wọn ní China kan jọ wá ṣe ní Europe ń bí leader China ò wá o làwọn ará Europe bá wò pé ẹ̀yin ará China wọ́n kàn fà á ẹ má ṣe bẹ́ẹ̀ ti tó ẹ má ṣe bẹ́ẹ̀ ti tó alágbára nìyí kí ló dé tẹ́ wá sí meeting yẹn làwọn China ní àwọn bísí ní àwọn ò ráyè ò níbi tọ́rọ̀ dé dúró nísìn làwọn European leader bá ní nǹkan kékeré ṣé wọn kì í bá yín ṣeré níṣebéré lásán làwọn bá yín ṣe ẹ má tiẹ̀ wọ́rì ìpè tí ẹ fẹ́ wá bá wa ṣe meeting ní Europe yẹn náà wàhálà tiẹ̀ ní à ń stress yín ẹ̀yin ẹ jẹ́ káwa wá bá yín tó já sí wípé tí òkè ò bá lọ bá Muhammed aláì Muhammed padà ṣídìí ó lọ bókè làwọn European leader bá di lẹ́ ó di China ojú wọn ti fẹ́ bó ìpè China má ṣe bó ṣe tó alágbára ni ẹ ṣó wá rí o eré lakàndé ń ṣe àwa náà fẹ́ máa tàbí ó bí ara fẹ́ máa jupájú sẹ̀dẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ṣó wá rí gbogbo nǹkan tá a ti mismanage gbogbo oríṣiríṣi nǹkan tó ti dojúrú tẹ́lẹ̀ yẹn ìwọ fún wa ní little opportunity kékeré báyìí ẹ fún wa ní gbogbo ẹ̀ la máa ṣàtúnṣe láìkó ẹyọ kan gbogbo nǹkan tẹ́ fẹ́ ká ṣe pátápátá báyìí òun la máa ṣe a ti gbà fún yín a ti gbà. Hey, the same European giant leaders now wá dẹni tó ṣírí we are ready to obey you we are ready to do as you wish we want you now. Abálájọ tí bàbá Tinubu tó tètè sá padà láti France tí wọ́n sá wá sí Nàìjíríà tó wá tọwọ́ bọ̀wé wípé kí ni o láti ibi tọ́rọ̀ dé dúró nísìnyí ẹ̀yin China àwa ẹ̀yin làwa fẹ́ mú létí ẹ mọ̀ nǹkan àti wá lọ́ọ̀fù yín gan ni o ìyẹn lọ̀rọ̀ tí bàbá Tinubu sọ fún ẹ pé ṣebí pàdépàdé ni wà náà wíwì náà ẹ mọ̀ nǹkan aláìkí language yín àwọn youth wa gan láìkí láti learn language yín ẹ mọ̀ nǹkan a máa sign language yín we going to make it a mandatory fún àwọn youth wa láti learn èdè yín ká lè mọ̀ bá ṣe lọ́ọ̀fù yín tó. You dey see life bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi ní France o Belgium o Holland gbogbo wọn sá lọ ní lẹ́ sọ́dọ̀ China Germany ìlú mi Germany nìkan kò máa tẹ̀lé wọn Germany wọ́n fi ṣàfàrò agídí àwọn pípọ̀ ìpọ̀ lóòótọ́ àbí pride ní ká pè ní Germany ò tẹ̀lé wọn lọ wọ́n dúró pa lórí ọwọ́ wọn ní pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Gbogbo European country ti ní economic problem including Germany European country gbogbo ẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó wà ní UK ó kò jẹ́ pé èèyàn lè wà ní UK yẹn kó máa live ní UK for so many decades kó má ní anything ṣe pẹ̀lú òyìnbó débi tó máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú UK ń bẹ̀. You understand? If not wọ́n á jẹ́ kó yẹ pé UK ìgbẹ̀yìn òun la wà kò sí nǹkan kan mọ́ gbogbo European country ti ní problem Germany included o. Ṣùgbọ́n tí mo mọ̀ ní ti ìlú mi lọ́dọ̀ mi bì ní wípé economic problem ti wọ́n tí wọ́n torí wọ́n fẹ́ fọwọ́ kan reserve ni wọ́n ò fẹ́ ná reserve rárá wọ́n ṣe wò pé ẹja yìí máa manage ẹ̀ lọ ká máa kó bájú ká máa kó bá wọn Germany ò tẹ̀lé àwọn European leader lọ bẹ̀ China o. Àwọn Macron gbogbo wọn ó di lọ́dọ̀ China you dey see am ṣé ẹ lè bá àṣàwọn China lólùgbàlà aráyé àsìkò yìí abẹ́lájọ tí bàbá Tinubu ya tètè kakulé ọ ya tètè ìmú orúkọ language wọn hihi. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú àgbáyé báyìí ó dàbẹ́ ni wípé Africa àwa ni the only solution tó kù fún gbogbo economic problem the whole wide world o. Àṣé àwa Africa ni èémí tí àwọn western world ń mí sínú tó ń mí síta tí wọ́n fi ń jẹ́ àlàyé ọkàn yet àti wọ́n á ṣe ẹrú níbí. Àmọ́ ìyá ara wa ó dẹ̀ pọ̀ Ọlọ́run ti fẹ́ gbógo fọ́lẹ̀ àwọn Áfíríkà lásìkò yìí tẹ́ bá rí gbogbo bó ṣe ń lọ èyí ni mo fi ń bẹ gbogbo ẹ̀yin brothers wa tẹ́kọ̀ ń rojú àròdànù online ọmọ inú yín ni Ibrahim Traoré ìwọ náà kẹ́ lọ hold meeting pẹ̀lú ẹ lọ borrow brain
gbogbo yín tẹ́ ẹ jẹ́ brothers wa tẹ́ ẹ ṣe kínní you unite together ẹ lọ bàtà orí báwo ló ṣe ṣe ẹ̀yin náà lè start nǹkan ká support yín we only need a true leader tó máa liberate wa. ẹjọ́ ká máa rojọ́ ká máa crucify leaders rí gbogbo ọjọ́ láì ní action kankan nínú ẹ̀kan rojọ́ ṣáá ni. What is the way forward? Ọlọ́run ti gbà fún Áfíríkà nísìn báwo la ṣe wá fẹ́ gbà fúnra wa torí a ti rí nísìn àwọn European àsìkò tó máa wá ilẹ̀ pẹ̀pẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní respect àwọn Áfíríkà ni láìsí àwa kò lè sí àwọn àsìkò tá máa mọ yàrá wa lélẹ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́run ti ń gbógo fọlẹ̀ wa ṣé kò yẹ káwa náà ká yára wa ní break ká bẹ̀rẹ̀ sí ní build nǹkan tó ti bàjẹ́. Báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ òun nìkan tẹ̀mí fẹ́ o orúkọ tèmi ò yí padà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ tíwọ náà tí gbogbo àlàyé tí mo ṣe tó bá jẹ́ wípé ó yé ẹ má wàá kọ sí abẹ́ fídíò mi pé gbogbo àwọn fídíò tí mo fi hàn yẹn AI ni wá AI yẹn lọ síwájú àbí kò yẹ máa lè bá má jẹ́ kán deceive ẹ o àwọn government officials tí wọ́n kówó fún àwọn tí àwọn governor ń kówó fún àwọn náà máa ń deceive tó bá ti rí pé èèyàn ń sọ òótọ́ fáwọn èèyàn online wọ́n á lọ máa kọ oríṣiríṣi sábẹ́ àwọn fídíò yẹn má list sí wọn jẹ́ ká lè bá orúkọ tèmi ò yí wàdà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ tí àyè bá yọ bá mi share báyè bá yọ drop your comment ire o gbàngbà.